ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí kó lè mọ̀ pé yẹ kó o mú ọmọ rẹ sá kó o dẹ̀ kọ́ ní ẹ̀kọ́ gidi. Jẹ́ ká sáré gbọ́ fídíò yìí kíákíá. Gbogbo student ilé kí ẹ̀kọ́ wọn ní bá ṣe máa yẹ̀bọn, ẹ̀kọ́ wọn ní bá ṣe máa jagun, ẹ̀kọ́ wọn ní bá ṣe máa wẹ̀. Ebi Ànábì sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá inú ẹ̀kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ wọn tó jọ̀ràn yẹn láti lé òun ni bóòlù yẹn ṣe máa mú okùn, bí yẹn ṣe máa wẹ̀dò àti bí yẹn ṣe máa sùt. Ókè mọ̀ bá kọ́ ń lé bá ìyá rẹ̀ ọ̀mọ́ ilé kí ó mú mọ́ wọ́n má ṣe ọmọ ilé kí ó kan tí ò lè sùt. Yọ́ mọ̀ bí léèrè ni pé ànàkùnrin àkẹ́lá fi sùt èzè ẹ̀yìn gangan ẹ̀rù ọmọ bàyàn pé tí n bá kọ́ tán kí ni ó fi sí. Ìgbà yẹn lẹ́ béèrè lọ́wọ́ ara yín pé ibo wọn á gbé ibo làwọn gbé yìí sí tó fi ní dandan ká kọ́ àwọn ọmọ wẹrẹ. Kí ló dé? Kí ni ń rò kí ni ń wò? Yorùbá ní òye yìí àní ní ẹ̀kọ́ wọn máa dà jihadi. Ẹ má mú nǹkan tó pọ̀ jù ń bẹ̀ ju pé odò wíwẹ̀ gbogbo ọmọ ilé kí ọmọ odò wẹ̀ gbogbo ọmọ ilé kí kó lè sùt. Ẹ bá ń ta rọ́bà ní ìsìn ẹyẹ ni wọ́n fẹ́ pa o, ẹ bá sì ń ta fà wọ́n fẹ́ wọ́n pa àwọn kíákíá ni o. Ìbọn gangan láyé ń lò ní ìsìn tó o bá mú ọfà lọ́wọ́ báyìí tó ń bá gbé ìbọn lọ́wọ́ wọn ò ní o ti ya wèrè o. Ìmọ̀ nìkan lè yí o ìbọn gangan ni sẹ́tẹ́ láti gbé ìbọn jáde fáwọn ọmọ báyìí ẹ̀ ti wò rí ọ́ dàrú. Kí ló dé? Ètẹ́ tòótọ́ ni ètẹ́ tòótọ́ ni ẹ̀yin tẹ́yìn náà gbébọn wá ẹ̀yin gan ọmọ ń tẹ́ ẹ sí. Tọ́yìn pé ń tẹ́ ẹ bá tó tọ́mọ bá ti rí ìbọn yóò ní very good. Kí ló dé? Mo ní orígun mẹ́ta ni jihad ní tá a gbọ́dọ̀ mọ̀. Ṣé orígun aláwọ̀kọ́ ká tó máa sọ̀rọ̀ jihad gangan òun ni yíké tá a lọ̀tá ká kọ́ wọn tá a lọ̀tá. Ọlọ́run kan kọ́ a ní ọ̀tá àbí Ọlọ́run kan sọ pé walan tarda ankal yahud wala nasara àbúrò náà kọ́ sọ pé latajidanna ashadda an-nasi adawatan lilladhina amanu al-yahud àbí àbúrò náà kọ́ sọ máa ń pé in yaskafukum yakunu lakum. Àbúrò náà kọ́ tó sọ fún ayé pé nínú suratul Anfal Ọlọ́run ní kayfa wa yazharu alaykum kayfa wa yazharu alaykum. Ọlọ́run ní sẹ́yìn tó lè ṣe yín tí wọ́n bá fi lè ní upper hand léyìn lórí wọ́n bá ní upper hand léyìn lórí la yarkubu fikum illa wala dhimma. Wọ́n máa parí dànù ní wọn àmì ó sọ pé àwọn ọmọ ìrí kan àbádé kan ń bẹ láàrin àwọn àtẹ̀yìn wọ́n parí dànù ní. Wọ́n ní aláwọ̀kọ́ ẹ̀kọ́ àwọn ọmọ yìí ẹ̀kọ́ wọn lọ́tà. Tẹ́ ẹ bá ti kọ́ wọn lọ́tà wọ́n mọ̀ túmọ̀ ìbọn tẹ́ ń kọ́ wọn. Àdìs tánà bí sọ̀n wọ́n mọ̀ túmọ̀ rẹ̀. Ẹ sọ wọn pé ọ̀tá rè kí ni ń bẹ lọ́wọ́ ọ̀tá? Ìbọn bọ́ǹbù atomic bomb. Oye ọ̀tá tí ò ti start ogun gan ní ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tá a bá mọ̀ ẹ̀rù ọba wà. Á ní ọlọ́mọdé àwọn ọ̀tá yóò start ogun. Ṣé kiri yóò ti start ogun àbí? Bẹ̀t lónìí tí kiri yóò bá start ogun tó ti gbogbo skul rẹ̀ pa tó ti gbogbo hospital rẹ̀ pa ṣé nǹkan òṣìṣẹ́ ni ẹjẹ́ ìfẹ́ lápòjú kan nílẹ̀ káàrọ̀ òjìrò lónìí tí gbogbo àwọn dókítà tí wọ́n jẹ́ àti nọ́ọ̀sì tí wọ́n jẹ́ Christian tí wọ́n bá withdraw lọ hospital nǹkan ṣe ilẹ̀ Yorùbá because àní tó tàtà fi lè replace ẹ̀. Èyí tí ó ti jagun Ọlọ́run pè wá pé àwọn tí ó ti jagun èyí tí wọ́n bá ṣíwọ́ sí i kátó wá ń bèèrè ìtọ́ pé ó ti mọ̀ pé òun ọba yín jagun ó ti múra yín lẹ̀ abẹ́ẹ̀kọ́ ni. Al-asasul awwal ni pé ma'rifatul adu ẹgbì sí ọmọ pé ọ̀tárì bí dédé bọ́ọ̀lù ń ṣe wí àti báwọn ṣe wí. Mo rò bí gbogbo wa la rí báyìí pé gbogbo àwọn ọmọ ilé kéwú ni wọ́n ti kọ́ bí wọ́n ṣe ń yìnbọn. Wọ́n dẹ̀ ti kọ́ wọn ní àwọn ọ̀tá tí wọ́n máa fi ìbọn yẹn pa. Òun ni àwọn Nasara, àwọn Christian àti àwọn tí wọn ò kì í ṣe Mùsùlùmí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ dira. Àwọn tí wọ́n lọ pààyàn ní Jos, Allahu Akbar, Bismillah, ilé kéwú ni wọ́n ti kọ́ wọn bó ṣe ń yìnbọn. Àwọn ọmọ ilé kéwú tí wọ́n kọ́ bó ṣe ń yìnbọn ilé kéwú, àwọn ni wọ́n lọ pààyàn ní Jos. Ẹ̀sìn Islam, ẹ̀sìn àwọn apààyàn ni. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀yin ọmọ Orúmọlẹ̀, ìwọ tó jẹ́ Christian, lọ dira. Bíbélì ò lè gbà ẹ́ lẹ̀, Jésù ò lè gbà ẹ́ lẹ̀, irọ́ lásán ni. Àwọn tí wọ́n pa ní Jos yẹn Christian ni wọ́n, Jésù ò lè gbà wọ́n lẹ̀, irọ́ lásán ni wọ́n wá fi ẹ̀sìn yìí ṣe. Wọ́n wá fi sọ wá di ẹni yẹpẹrẹ, wọ́n fi gba agbára lọ́wọ́ wa.
kán lè bá a rí wa pa, kán lè bá a gba ilẹ̀ wa. Ẹ ṣe oògùn, ẹ ṣayẹta, ẹ ṣe fọ́bọn, ẹ ṣòkígbẹ́, ẹ ṣe fúnra yín, ẹ ṣe fáwọn ọmọ yín. Mò ń tẹnu mọ́, ṣe rí Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, ère lásán ni. Allah tá dẹ̀ ń sọ yìí, àwọn mùsùlùmí nìkan ló ní. Iṣẹ́ ẹkú òun ló rán àwọn mùsùlùmí kán máa pa gbogbo àwọn tí wọn ò bá ti tẹ̀lé ọ̀rọ̀ Allah àti Muhammadu, gbogbo àwọn tí wọn ò bá kí ń ṣe mùsùlùmí. Allah àwọn mùsùlùmí nìkan ló ní. Iṣẹ́ tiẹ̀ ni wípé kí wọ́n pa gbogbo àwọn tí wọn ò bá kí ń ṣe mùsùlùmí. Ẹ̀yin èèyàn wa ẹ jí. Quran chapter 8 verse 39 kí ni nǹkan tó sọ? Quran chapter 8 verse 39 ó sọ pé ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu nìkan pátápátá. Nítorí náà tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Iṣẹ́ tí Allah gbé fún àwọn mùsùlùmí ni wípé kí wọ́n máa kógun ja gbogbo àwọn tí wọn ò bá kí ń ṣe mùsùlùmí, tí gbogbo èèyàn máa fi jẹ́ mùsùlùmí. Níwọ̀nba àgbà tí o ò bá kí ń ṣe mùsùlùmí, àwọn mùsùlùmí máa wá láti wá pa ẹ́. Ìwọ ni kó wá dirálẹ̀, ẹ jára yín. Ẹ̀sìn Islam, ẹ̀sìn àwọn apààyàn ni. Ìwé èèyàn mi, ṣé bó gbọ́, ṣé bó létí? Tí bá ṣe ọpẹ́ Ọlọ́run tó kápá bàbá yìí látòrí Palestinian flag ló ti múra láti dá àwọn sójà tiẹ̀ sílẹ̀. Nígbà Iran ṣẹlẹ̀, oríṣiríṣi ló ti ṣẹlẹ̀. Àwọn tó ń sponsor wọn fógun tán ti rà bọn fún wọn sí gbogbo ẹ̀. Wọ́n láwọn kiriyó àtàwọn abọ̀rìṣà kankan àmọ́ wọn bá ṣe ń yìnbọn ká lè dojúkọ kiriyó àtàbọ̀rìṣà ká lè máa yìn wọ́n níbọn. Ẹ̀dẹ̀ pé léyìí ní ẹ̀sìn àlàáfíà, ẹ̀dẹ̀ fẹ́ káwọn èèyàn tẹ̀lé yín. Wọ́n tó kùnú ẹ̀ wọ́n lọ́mọ tó mú ẹ kùnú ẹ nítorí pé wọ́n náà fẹ́ jẹ́ apànìyàn. Ọdẹ̀ fẹ́ gba ìyàwó 72 fàjìn ní ìjọba Ọlọ́run. Ronú pé tó bá jálà ló dá ènìyàn sólè nìkan máa pa. Ọlọ́run wo ló wà tí ò lè dá ènìyàn pa fúnra rẹ̀ tó ń rán àwọn èèyàn kan lọ bó ń pa ènìyàn wá? Ṣérú Allah bẹ́ẹ̀ ṣé alágbára ni? Ẹ ronú sí o. Ẹ mọ́ gbà kan ba yé àwọn ọmọ wa jẹ́. Tọ́mọ wa bá bọ́mọ wọn rìn yóò mọ̀ bí wọ́n ṣe ń yìnbọn. Ire o, yóò dára fún gbogbo wa. Ìkan tí Islam gbé bọ̀ wálẹ̀ Yorùbá ló gbé àwa dìde tàbí complain. Gbogbo àgbáyé kò sí country ọ̀hún. I think Japan wọ́n ti ban anything Islam. Ní China tẹ́ bá bímọ tẹ́ bá sọ ọmọ yín lórúkọ Arabic is 100 years imprisonment. Tẹ́ bá gbààwẹ̀ ní China báyìí 100 years imprisonment ni. Ti ban ní China lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ban Islam. Ẹ̀sìn ẹ̀rẹ̀ á sọ pé kò sẹ́ni tó lè léyìn. Ibi tẹ́ bá jẹ́ ọmọ ènìyàn tẹ́ lè dárò rí, ó yẹ kẹ́ mọ̀ pé ẹ̀sìn tẹ́ ń ṣe ẹgbẹ́ pànìyàn lẹ́ ń ṣe, ẹgbẹ́ òkùnkùn lẹ́ ń ṣe, ẹgbẹ́ tí wọ́n bá dì lágbàáyé, ẹgbẹ́ tí gbogbo àgbáyé complain sí. Japan gan wọ́n ti ban ní Japan. Wọ́n ti ban Islam ní Japan. Kò sẹ́nìkan tó ní kẹ́ kúrò nínú Islam. If you like die for Islam, no, it's not concern Àkànbí Ọlọ́ba náà. Kéèyàn kọ̀ ro eré èèyàn, ẹrú for life ń bẹ, ẹrú for ìsìn ń bẹ. Ẹ̀yin lè jẹ́ ẹrú for life. Ẹ̀gbọ́n tó máa ń sọ pé Arsenal for life, Arsenal for life, Arsenal for life. So nígbà tí Arsenal bá lùsì, ẹni tí ń pèrè ẹ̀ ní Arsenal for life, ó lè padà di Barca for life. So bó ṣe rí nìyẹn. Àti pé ohun mi kẹ́ mọ̀ nǹkan. Mr. Schoolboy, nǹkan problem tí mo rí tí ẹ ṣì ń rò ní pé ó dàbí ẹ ṣì ń fi pé Allah tẹ̀ ń sìn tẹ̀ ń forí balẹ̀ fúnlẹ̀ lójúmọ́ yẹn kẹrù bóun lọ́wọ́ olójúmọ́ rẹ̀ àbí. Language Allah yẹn àbí kí wọ́n kó kálí amúdù kò tù kò lè mọ́. Káàtì òótọ́ tiẹ̀ ni ẹ̀ka ayà tó wà lójú screen yẹn. Èmi mọ̀ ọ́ dáadáa. Níbẹ̀lẹ̀ tí mo mi. Mo lé mi mọ́rú yín dáadáa ni tó bá ní kẹ́ kálí amúdù kò tù. Ẹni sùúrù. Ìjọba pé mo ṣe rí àkọ́kọ́. Mo mọ́rú yín dáadáa bóyá kálí amúdù kẹ́ tù. Ẹ mọ̀ rújọ́. Ẹni sùúrù ti bá kálí alhamdulillah fún yín sìn. Kò sí nǹkan tó fẹ́ ṣe fún yín. Ẹ kà kẹ́ tù. Àkọ́kọ́ nìyẹn mò ń bọ̀ wá máa dá yín lóhùn.
àdéhùn bóyá kẹ́ ẹ bọ̀ ni pé Ọlọ́run nìkan ló mọ̀ jù. Brother Cool. Gbogbo nǹkan tá a lè mọ̀. Ẹ wo Mr. Schoolboy Ọlọ́run fún yín ní Ẹ kárí àmùdù kẹ tu ms ẹjú kan kárí àmùdù kan tu. Mo mọ yín dáadáa náà, ẹ pọ̀ nù àwọn àbúrò mi. ó jápa ní ṣá. Kò ṣe ní jápa. Aláwọ̀ tí wọn ò mọ nǹkan kan yẹn wọ́n fẹ́ máa ń kú torí Islam. Ó ti jápa o. Kò jápa kẹ̀. Kò mọ anything nípa Islam, wọ́n bí mi sínú Islam ni. Ẹrú for life ni. Ẹrú for life. Ms bàbá mo kí yín o, ẹ kú nígbà gbogbo Àkànbí Ọlọ́ba kò ní bàjẹ́ o. Adélé ni àwa ni mo ń tà ń ṣe. Àwọn tí ń kalẹ̀kùn 5 years lórí prógrámù yìí. Dáadáa ní ó tó bẹ́ẹ̀ nígbà yẹn bá a fi bẹ̀rẹ̀ Elédùmarè ṣàánú. Ó ṣe bóyá kó dúró lẹ́ẹ̀kan ní kó wá ka fátí àkótú. Yìí ìṣùgbọ́n gbọ̀n wọn jẹ́ àfa. Àbábúrò wọn àbí bàbá wọn bẹ́ẹ̀ àwọn òkè wọ́n kọ́ wo pé àwọn ọmọ àfa ni. Tẹ́mi náà bá wò yẹn dádì ni àfa ni náà. Bẹ̀mí lè máa practice nǹkan tí ò make sense. Hospitality ni àfa. Ẹ̀rọ àbámu ṣe rí gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ statement tí arákùnrin wa sọ yẹn nǹkan mẹ́ta ló máa ń ṣerú wọn. Wọ́n ní kinní yìí òun ni wọ́n lò gẹ́gẹ́ bí irinṣẹ́ tí wọ́n fi ń pààyàn. Wọ́n pa ọmọdé wọ́n pàgbà. Èèyàn bímọ mẹ́ta wọ́n dẹ̀ pa ọmọ mẹ́kẹ̀ẹ̀ta mọ́ yẹ lójú. Gbogbo èèyàn sunkún ìpayín kékeré ń ṣẹlẹ̀ nínú ìlú. Irú ẹni bẹ́ẹ̀ wá gòkè wá ó ní kò sẹ́ńtà nìkankan lè sọ kí ní èèyàn ló máa ṣe. Ṣé mọ̀ pé túmọ̀ ẹ̀ ni pé tírú èèyàn bá bá àbúrò abẹ́gbọ́n ẹ̀ tó ń jalè yóò ní káwọn kọ́ńtínú káwọn jọ máa jalè yẹn lọ ní nígbà tó bá jẹ́ pé ó pè rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé gbogbo ọmọ tó bá jọ ọmọ káàárọ̀ òjíire ọmọ tìlú àbí gbogbo ọmọ ọkọ tó bá ń gbọ́ àwọn nǹkan yìí kò lè jáde lẹ́nu ọmọ ọkọ kó sọ pé kò sí ń tẹ́lẹ̀ sọ kíní yìí ní í ṣekú ìdí rèé o torí pé ọmọ ọkọ máa ń nírònú òye so ẹni tí ò bá dẹ̀ nírònú tó ṣe pé tí ẹnìkan ló mọ̀ òun ló máa ń sọ̀rọ̀ àwọn statement yẹn ó yani lẹ́nu kárí èèyàn ládùúgbò gbogbo evidence yìí òye so ká tó wá rí èèyàn kan sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ òye báyẹn so ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ àìmọ̀kan ní ìdáláàmú àtàìlọ́pọlọ òye so ṣùgbọ́n àwọn ò ní torí àwọn kan ṣe àmọ́ ṣiṣẹ́ tiwa lọ nínú ìsọ̀rọ̀ sínú ẹlẹ́mọ̀ ọmọ ọgbẹ́ mọ̀mọ́ máa lè o ṣe nílé fíìlì fún yàn ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ èèyàn bíi tiẹ̀ òye ajẹ́pẹ́ tó ń gan bá ríbọn yóò pààyàn àìtí ríbọn ni òye so kó máa wo pé wọ́n bá sílámù jẹ ni wọ́n bá sílámù jẹ wọ́n bá sílámù jẹ ẹ wo iye ìran nǹkan tó ti dìde lábẹ́ ìsìlámù yìí náà ni wọ́n á wá ní àwọn táwa ń pè ní fúlàní àwọn táwa ń wá kiri ẹ̀yin wá pè wọ́n ní jihadist apààyàn bìkan ní táwa ń wá kiri criminal bìkan òye lèèyàn rí lọ́dọ̀ tìyín tó dẹ̀ kílẹ̀ bẹ́ẹ̀ láì mọ iye ọ̀nà òye so bẹ́ẹ̀ balẹ̀ ní gbọ́ àwa náà ò ní gbà torí pé àgbàrá kan ò sọ pé òun ò ní léwó onílé ni ò ní gbà fún òye so kàkà ká máa wòran kẹ́ ẹ máa pa àwọn àǹtí wa kẹ́ ẹ máa pa àwọn ìyá wa kẹ́ ẹ máa pa àwọn àbúrò wa kẹ́ ẹ máa pa àwọn bàbá wa ní tó bá jọ gbà náà láàjọ fún òye ṣùgbọ́n gbogbo owó àrípẹ́yìn afá ti ń sá ẹ ti ń sá gan-an rí ní tẹ́ fẹ́ defend tẹ́ bá gòkè ìjà lẹ́mọ̀ ìjà nídìí gbogbo yẹn òye èyí tó yẹ kẹ́ ẹ fi sòótọ́ ọ̀rọ̀ pé tọ̀ kí ní ìbò ṣe ríre o ẹ wà gòkè ẹ máa jà òye kò sí wàhálà ẹjẹ àjọ máa bàbá àtijọ́ wà lẹ́nu ẹjọ káwọn èèyàn gbòòn sókè. ẹ kálẹ́. ẹ kálẹ́. ẹ kálẹ́. Ẹ kálẹ́ o. ẹ kú àtàárọ̀ o. Yes, sir. ẹ kú olùgbẹ yóò jà rọrùn. Mr. Wasi, our favorite customer. Kí lẹ fẹ́? Ok, ní àkọ́kọ́ nígbà tí a wà ní school wọn sọ ìtàn kan nípa ọ̀rọ̀ míyàn pé ọ̀rọ̀ míyàn
ṣé ọ̀rọ̀ mìíràn náà ni pé kùránì náà ló fàjà wọn àti bàbá rẹ̀ o ṣé ló tọ́ tàbí. ẹ máa lọ sí ọ̀dọ̀ Laji Abbas bẹ̀lẹ̀ tí máa lọ béèrè ìtàn yẹn so níbi báyìí Quran hadith Muhammadu Allah Saudi Arabia nǹkan táwa ń ṣe ń bí nìyẹn ẹ má bínú. ok tó bá jẹ́ pé ẹni sùúrù tó bá jẹ́ pé ìyẹn ẹ sọ wípé àwọn kan pa ẹni sùúrù náà ṣe bẹ́ẹ̀ lè dé programu lẹ ẹ jẹ́ yẹ kí yẹn sọ èrò kọ́ ẹ yẹ kó sọ̀rọ̀ láàkọ́ ẹni pé àwọn èèyàn kan pa èèyàn wọ́n ṣe bá kan ọ̀kan ṣé ní ilẹ̀ Yorùbá àwọn kan ṣé wọ́n pa èèyàn ní ilẹ̀ Yorùbá lákòókò yẹn lọ bẹ́ẹ̀. náà mo ti sọ fún yẹn ẹ máa Laji Abbas ṣe live program lẹ́nu. ẹni sùúrù àwọn sẹ́yìn bíbí báyìí a ti sọ nǹkan tá à ń ṣe ẹ mọ́ lọ́wọ́ anífọ̀pọ̀. ṣé wọ́n bí báyìí nípalẹ̀ Yorùbá ẹ lọ ọ̀dọ̀ Laji Abbas everyday ló máa ń ṣe live program lórí TikTok, Facebook, YouTube. wáyé tó fi ní yín lára láti lọ síbẹ̀. ẹni tó máa ṣàlàyé fún yín tó máa yé yín nìyẹn. ètò tó kálukú ń ṣe ètò Laji Abbas àwọn ò lè ṣe ètò táwa ń ṣe Laji Abbas ò lè ṣe. so ní wọ́n fẹ́ béèrè anything nípa ilẹ̀ Yorùbá ẹ lọ ọ̀dọ̀ Laji Abbas. nípa ìsìlámù yìí ẹni sùn bẹ́ẹ̀ tẹ̀lé béèrè ń bí báyìí brother wa sí. ẹ lè sọ pé ẹ̀yin gbọ́ pé wọ́n ní ànábì bá òkú sùn a máa fún yín lẹ́rìí. ẹ lè sọ pé ẹ̀yin gbọ́ pé ànábì fẹ́ arúgbó irọ́ ìyá rẹ̀ a máa fún yín lẹ́rìí. ẹ lè sọ pé ẹ̀yin gbọ́ pé ànábì bá ìsásùn lọ́mọdún 9 a lè fún yín lẹ́rìí. ẹ lè béèrè pé ànábì gbọ́ ànábì ó gbé okó àlí sẹ́nu àbí ẹ̀yin gbọ́ pé wọ́n bá Muhammadu sùn látẹ̀yìn so a máa fún yín lẹ́rìí gbogbo nǹkan yẹn. ẹ lè gbọ́ pé wọ́n ní fi làlá èrè tó lójú tí ò lè ríran tó lápá ọwọ́ ọ̀tún méjì tó lẹ́nu tí ò lè fi sọ̀rọ̀ sìgìdì làlá ẹ bá béèrè ẹ̀rí fún a máa fún yín. ẹ bá béèrè pé ìjánu bí Muhammadu ráyé wá ìjọ látúbọ̀ tán rere ìjọ mọ́ gbẹ̀yìn ayé Muhammadu ìjẹ́ Muhammadu èèyàn lè fọlá rẹ̀ tọrọ àwọn máa fún yín lẹ́rìí pé àgbákò èèyàn ni Muhammadu òrílẹ̀ ayé wá. ọ̀rọ̀ Muhammadu dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ni gbogbo ọmọ tó bí ló kú lójú ayé ẹ̀. Fátímọ̀ tó tún gbẹ̀yìn rẹ̀ ó kú ta láìkú wọ́n tún pa ọmọ yẹn bí ewúrẹ́ ni. Muhammadu pa sí ayé ó tún pa sí ọjọ́ ìgbèdè àlìkíyà ọmọ ni gbogbo àwọn ọmọ rẹ̀ ló máa dìnáyìn rẹ̀. oríṣiríṣi gbogbo ọmọ tó bí kò sí èyí tó jèrè ayé nu wọn. bàbá wa kàn mí ṣé mo lè béèrè kan lọ́wọ́ yín. tó bá di jẹ́ nípa ànábì. ẹ sọ wípé gbogbo ọmọ ànábì ló kú lójú rẹ̀ lóòótọ́ Ọlọ́run fi dán wò. Allah ló kó bá ibà Allah ló gbìjà. ẹni sùúrù ó jèrè sọ́wọ́ rẹ̀ àbí. àyàtọ̀ sí ànábì yìí àwọn tí ọmọ kú mọ́ wọn lójú yẹn kí ni àwọn yẹn náà. ẹ sọ ẹni tí gbèsè ayé rẹ̀ rí bí gbèsè ayé ànábì. kò sí ayé asán kò nílé ẹbí kò nílé ará kò lọ́ba kò níye kan. ó ṣe mú ayé olúkúmuṣu. bàbá kan bí ẹni sọ̀rọ̀ ó ṣe mú èèyàn tí ó ṣọ ọmọ láti from kg. sórí rẹ fẹ́ sọ yẹn. ẹni sórí kan nínú ọ̀rọ̀ yìí ní ẹgbọ́ ẹ fábalẹ̀ gbọ́rọ̀ mi. tó mọ sí wọn tẹ fẹ́ sọ ẹnìyẹn náà jẹ ó jèrè iṣẹ́ owó ẹ̀yìn ilé ayé náà ló wà. kò sí ọ̀rọ̀ pé ayé yóò gbèké fún tẹ bá ṣe iná lẹ máa gbà tẹ bá ṣe dáadáa ilé ayé iná lẹ ti gbẹ̀san dáadáa tẹ ṣe tẹ bá ṣe aburú ilé ayé iná lẹ máa ti gbẹ̀san aburú. ẹ understand anybody tí aburú bá ṣẹlẹ̀ sí ẹni gbàgbọ́ pé aburú tó ṣe ló gbẹ̀san ẹni tí dáadáa bá ṣẹlẹ̀ sí ẹni gbàgbọ́ pé dáadáa tó ṣe náà ló gbẹ̀san. gbogbo aburú tí ànábì Muhammadu tó gbìyànjú láti ṣe tó dẹ̀ wà nínú ìwé yín tẹ̀ ń kà ó gbẹ̀san gbogbo aburú yẹn kó tó jáde láyé ó gbẹ̀san. ẹ wo ànábì tẹ́ wá ń pariwo tó bá ipá yẹn tó dáyé mídíà ànábì ṣe kinní kan tá a bá ń sùn ló máa dárúkọ ànábì àlìsálà láàlú wàsálà ànábì yẹn la wá gbé yẹ̀wò la wá ìpè ẹni àgbákò ni ẹni tí ò rí ilé ayé wá tí ò láti pọ̀ tó táyé ọ̀yẹ́ téèyàn ò lè fọlá rẹ̀ tọrọ. ẹni àìjíríà àìjíkò ni bí gba ọmọ gbogbo ìgbà ọmọ yẹn kú lójú ẹ̀. ṣe ẹ lè dákẹ́ fún mi náà.
Àdàkẹ́. No, ẹ jẹ́ kó ká àdìdì ẹjọ́. Nígbà tí nǹkan ajá lọ́wọ́ tẹ́ wọ́n ṣe. ẹ̀yin wa ṣèyí kì í sí mẹ́sẹ̀gì mi o ẹ máa gbọ́ o. Okay. I challenge you. Let me know few things you are against in Islam. I will put forward to you the terms and conditions of debate and dialogue, and I will pick my topic of interest out of what you are against in Islam. Message to send me. No, come on. If you know you have something to say, join us. Our life, guy. That's what CB. Ó dàbí hot seat níbí yìí o. Wọ́n lè wọlé kóòtù tó lágbára kí ni kóòtù tó lágbára jù Nàìjíríà ẹ̀. Abákanbí. Mo wà pẹ̀lú yín brọ́dà mi. Láàkọ́ ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe ní ilẹ̀ Yorùbá. I'm sorry, can we fucking move on? Mo ti sọ fún yín kẹ́lẹ́ ló lájẹ́ àdáàsì. You can move on, ẹjọ́, because this man, I'm sorry, Ọ̀kábẹ́lò mi sọ̀rọ̀, ẹjọ́, 11:39, òun máa tó. Aláwa ìfikà No. Abákanbí, ẹ mọ̀ pé ẹ sọ pé àwọn Fúlàní wọ́n ń pa èèyàn. Ẹ lọ sọ́dọ̀ lájẹ́ àbáàsì nípa. Nù náà ṣe bẹ́ẹ̀ sọmọ́ náà rọ̀ lẹ́ẹ̀kan ni. Ẹ sọmọ́ náà rọ̀ lẹ́ẹ̀kan náà. Ẹni pé Ìsìláàmù yìí ó ń kọ́ àwọn èèyàn bó ṣe ń pa èèyàn. Ẹ má bínú, Mr. Saheed ẹ̀gbọ́n sókè. Kàṣóńgó yéye. Èmi ń lọ sájà, òun lọ sí CMA, ìṣẹ́rí pọ́nà ọ̀hún papọ̀. Ẹ má bínú, Akombi, it's getting late. We don't have time for such story. Because we are not going the same place. It's midnight here. It's getting late. I'm going to Ajah, Lekki Road, Lekki to Eleko. Him is going back to Obalende. So we are not going the place. If we cannot follow each other. Yeah, Okawa. So, Kolo, you need to sit the Mr. Wasi, Elobara, you joke, okay, thing. Shake a sing, shaking tell you, became tell you, because it's like you guys are coming here, and offer a therapy session. The banning therapist, that's about sorrow. I want therapists, man specialized in religious trauma, Boborun Kobe. Elobano sorrow, because Boboin, Akpamakiwa Lara, Boboin, wants to look at when you're saying it's a shame, but unfortunately, that's the case. Saeed, everyone's okay. Ẹgbẹ́ next so Sheikh yẹn wà nìyẹn so tí wọ́n bá join one live àti a máa reserve space fún wọn tó bá jẹ́ one-on-one lọ́fẹ̀ẹ́ we are happy to do that ẹ sọ fún wọn MS Baba so kọ́ wá tí wọ́n bá wá lálẹ́ ẹ forget all that talk I challenge you ẹ bọ́ síta it's been a while àti ṣe official debate now MS Baba ara ti ń yún mi now ẹ fún wa ní proper debate èmi ò fẹ́ debate àwọn ewúrẹ́ just me àwọn kìíní fún wa ní proper challenge. Àwọn stage àdókè Tijani is already dropped. Apàṣẹ fáàmù kí yín o bọ́ọ̀lù bọ̀yì. Wọ́n á tọ́ Àkànbí ọlọ́run àbó lẹ́sẹ̀ o. Adúpẹ́ fúlùwà o. Ẹ̀kọ́ àjálẹ̀ kò kú níbàjẹ́. Ẹ kò sẹ́ o. Ẹ wò ó. Àìkí rẹ ni, àjọ ń ṣe ni. Àbí o, MS. Ẹ kú alẹ́ o. Apàṣẹ fáàmù kí yàrá ẹ̀ka rẹ̀. O ẹ̀ka lẹ́ o. Mom of all. Fine. Ẹbí yíyí ó máa yí. Ògùn ní máa jẹrin lábàárí. Why you laughing now? MS àwọn ọmọ akẹ́rù tọrọ jẹ yẹn. Sẹ́bọ̀ wípé wọ́n gbèrò wọ́n lérí fúnra wọn tán ní àwọn bọ̀ wálé àpàṣẹ mọ́ ní tí bá rí ọmọ akéwù tọrọ jẹ kan níwájú ọ̀dẹ̀ mi kódà wọ́n bá pé ogún wa wọ̀n ní pé lọ dọ̀la bóyá wọ́n fi wá bí. Bẹ́ẹ̀ ẹ má gbọ́ ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ Fúlàní ni o. Iní ọdún kan máa ń jó wọn lọ́wọ́ o. Ọ̀dọ́ tí wàá tiẹ̀ kọ́. Oyin ilé yín ẹ tú wọn lẹ̀ o lálẹ́ alẹ́. Àní bẹ́ẹ̀ ni ọdún tí wọ́n bí. Àwọn náà ò ní fẹ́ kú. Àwọn òkú gbé ọmọ. Àwọn máa lè. Kìtìkìtì ayé ti bà wọ́n. Mr. Saheed, welcome back. Ẹ kálẹ́ o. Kálẹ́. Ẹ kú àtàárọ̀. Ẹ kú ètò ìní.
Sherry, ìṣẹ̀ṣe only the best. Sherry, Mùsùlùmí kò sí ọ̀kan nù kìíní àkànpá tán ara ni. Ẹni tó wá mọ̀ ló mọ̀. Ó ti màmí. Kò sí ọ̀kan nù ẹ̀. Ìṣẹ̀ṣe ni the best. Nǹkan tí mo kàn wò ni pé ẹni kálukú ló ní ìṣẹ̀ṣe tó ní nǹkan tí kálukú ń ṣe ní lọ́dọ̀ títí ẹ̀. Bọ́lọ́dọ̀ títí wá ń sìn, èṣù làwọn abọ́ lọ́dọ̀ tiwa. Bẹ̀ sí wàhálà kò sí ìjà. Ó ti àwọn àfáà yẹn kò ní kankan ṣe. Gbogbo wọn kò sí èyí tó ní kan ṣe. Ẹ máa ráfà mí ní àdúgbò wa ibi táwọn ń ṣiṣẹ́ àfáà máa wá ẹyin adìyẹ tó máa ṣàkí kí ló ń fẹ́ ẹyin adìyẹ ṣe? Ṣé ẹ gbọ́ mi? Ṣé ẹ gbọ́ mi? Bẹ́ẹ̀ni à ń gbọ́ yín Bùrà Saheed. Bí káfà máa wá ẹyin adìyẹ kí ló ń fẹ́ ẹyin adìyẹ ṣe? Àfáà fún àwọn ọmọlá fún bá di jẹ ni. Inú mọ́ṣáláṣí oríṣiríṣi kòkò láàrin inú mọ́ṣáláṣí. Ṣé ẹ kọ́ lè máa lọ bẹ́ẹ̀? Wọ́n fi dáná ni. Oríṣiríṣi àwọn ẹjọ́ sà mo fẹ́ béèrè ọ̀kan ni. Ṣé mọ́ṣáláṣí tó wá ti ń kírun ṣé ó dandan ni kí sàárè wà bẹ́ẹ̀? Àwọn sàárè ìmáàmù wọn ni ẹ hàn pé àwọn sàárè ẹ hàn pé wọ́n ní ànábì ó wà special human being. O lè bókú sùn, o lè bá ẹrú sùn, o lè bá ọmọdé sùn, o lè bá àgbàlagbà sùn. Bẹ̀yìn tẹ́ jẹ́ mùsùlùmí bí ẹgbẹ́ wọn bí ọmọlẹ́yìn ànábì ẹ̀yin ò lè ṣe. Mo ṣe mùsùlùmí o. Ló dífá fún ẹni sùúrù mo fi sọ̀rọ̀ ni ló dífá fún àáfà ìmáàmù àtàwọn jàmáà mùsùlùmí they are not the same. Ìmáàmù lè kú kí wọ́n sì kó ẹ̀ sínú yàrá. Ìmáàmù lè kú kí wọ́n sì kó ẹ̀ sínú mọ́sálásí. Àáfà lè kú kí wọ́n sì kó ẹ̀ sínú pálọ̀ ẹ̀ torí àwọn different sí àwọn jàmáà mùsùlùmí. Ẹ mọ̀ pé different ẹrú ló wà nínú Islam. Bẹ́ẹ̀ni. So ẹrú yẹn different. So ẹrú mi wà ó grade, ẹrú mi wà ó poor. Àwọn ẹrú tó grade yẹn ẹ máa rúkú wọn ní mọ́sálásí, ẹ máa rúkú wọn nínú pálọ̀ wọn. Bí àwọn ẹrú tó wà lowest yẹn àwọn náà máa lọ sí òkú wọn sí itẹ́ so that anybody lè lọ bẹ̀ láti lọ gbé orí wọn mọ́júmọ́. Gbà tán lẹ́bí tán lára. So ẹni tó bá lẹ́bí tó bá lára tó ní ẹ̀yìn èèyàn tó ní ẹ̀yìn tó rọ́mọ fi kalẹ̀ láyé kò ní kú káwọn ọmọ rẹ̀ ó gbókú ẹ̀ lọ sí tẹ́. Wọ́n àpẹẹlẹ yàn. So bó ṣe jẹ́ nìyẹn. Wọ́n àpẹẹlẹ yàn. Àbínú MS Baba. Àwọn tí wọn ọ̀rẹ́ ni bí wọn náà ń gbókù wọn lọ sórí tẹ́ lọ sí náà. Àkànbí ẹjọ́ mo ní question fún yín ìjọ wo ló sin ànábì? Tó sin ànábì. After 3 days tó kú lọ sí bẹ́ẹ̀ Wednesday ó kú Monday. Wọ́n sin Wednesday. 3 days àbí 4 days? Okay. I think after 3 days. I think 4 days because it's last week like around 12 to 1. Ó ti ń rùn kan tó sin. Ó sáré fi èsì láṣìírí. A ti máa rùn because ibi tọ́wọ́ ibẹ̀ yẹn gbóná ṣẹ́gẹ̀. Ó ti ń rùn náà, ó ti ń yọ̀ tí. Yeah. So òkú sísin nǹkan táwọn èèyàn mọ̀ ni pé òkú sísin wọ́n fi ń bo òkú láṣìírí ni kò mean anything. So tó máa sọ pé òkú sísin nílànà Islam irọ́ náà pa fún yín ìkólélẹ́rù ni. Àwọn yẹn wá rí tap wọ 2 million. Tó bá sin òkú ẹ worú ànábì sìn wọ́n nígbà tó kú after 3 to 4 days ó ti ń yọ̀dí ó ti fẹ́ máa rùn. Àwọn èèyàn yẹn ń wò pé kò kú ó ti kú tó fi ń yọ̀dí tó fi ń wú bí bankúbà. Wọ́n rí bó ti ń yọ̀dí ó ti fẹ́ máa rùn. Òkè tó bá wú tó bá bẹ́ ta lòórùn yẹn máa disturb ládùúgbò. Àwọn ní lọ́ fi gbẹ́lẹ̀ lọ́ fi rọṣí lọ́ da yẹ̀pẹ̀ bó so that òórùn yẹn ẹwulẹ̀ tó gbẹ́ yẹn ẹwulẹ̀ tó gbẹ́ yẹn bó èjì tó yẹn tó da yẹ̀pẹ̀ bó da gbogbo ẹ̀ bó kó tó lè rùn jáde síta báwo lòórùn yẹn ti fẹ́ lágbára tó so nǹkan tó fasábà bí tó fi ń sin òkú nìyẹn òkú sísin ò ní ìtumọ̀ kò nípa àkọ́kọ́ kò ní ìtumọ̀ kankan so sin òkú bẹ́ẹ̀ ẹ̀kọ́ náà ń jí àwọn òbí wa kán gbó kán dàgbà wọ́n fèrè ìdíjọ́bì tí wọ́n èmi bá dàgbà tó gbó tó tọ́ àbí dádì mi tán jẹ wọn ọmọ tí wọ́n ti dàgbà tán bá rebi táwọn bàbá wọn náà rè èmi tí mo jẹ́ ọmọ ẹ̀ mo lè wò pé mo nífẹ̀ẹ́ mọ́ èmi tó máa rí orí ìrùn rẹ̀ mo lè sìnkú ẹ̀ sínú ilé mi so that èmi máa fi sàárì mọ́ èmi náà àwọn ọmọ mi pé sàárì grandma nìyẹn sàárì grandpa nìyẹn so that òkú mọ́ èmi ò nù òkú dádì mi ò nù. So kò mí pé
ó wà special kò wà special kankan. Mo sì sin tí mo sin wọn mo fi bò wọn láṣìírí ni. So sin òkú kò ní ìtumọ̀ kankan. Àwọn kan wà lóyìnbó ìgbà yẹn wọ́n fòkú jóná ni. Wọ́n á dẹ̀ rọ́ sínú kòkò, wọ́n á gbé sójú wíńdò wọn bẹ̀ ló máa wà. Táwọn náà bá tún dàgbà ọmọ tó bá bí ó lè kó gbẹ kó lọ dànù. Kò ní ìtumọ̀ ẹ̀ wọ́n má jí kán fi ẹ̀sìn disturb life wa bí tẹ̀síwájú máa ṣe bá wa. So àṣà àti ìṣe wa náà tá à ń sọ the most important thing tá a nídìí ni pé ká ṣiṣẹ́, ká support ìjọba wa, ká support orílẹ̀-èdè wa, ká support economic wa, ká wá tẹ̀síwájú, ká nífẹ̀ẹ́ ara wa, ká respect rule and regulation ìlú wa. So that's what we need. Kò ń ṣe pé ò ṣe Islam mọ́, ó fẹ́ máa lọ sọ̀sùn, ó fẹ́ lọ dífá, ó fẹ́ máa lọ gbégún. You don't need that. We need to work. Ká ṣàfù orílẹ̀-èdè wa, ká wá bí tẹ̀síwájú máa ṣe dé bá orílẹ̀-èdè wa, bí dàgbàsókè máa ṣe dé bá wa. So that's what we need. Kò ń ṣe ẹ̀sìn. Ẹ wo àwọn ìlú òyìnbó àní Arab Emirates tó ti gbẹ́sì wá fún wa. Ẹ wo bí wọ́n ṣe ní develop. Àwọn sísà wa bẹ gbogbo ilẹ̀ àràbù yẹn tó ń ṣẹrú wọn. Àwọn ọkùnrin náà ọ̀pọ̀lọpọ̀ àwọn sísà wa náà wà lóyìnbó ọkùnrin tá à ń ṣẹrú àwọn òyìnbó táwa wá ayé ẹrú ni. Wáyé táwa náà fi lè develop orílẹ̀-èdè wa ká máa ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn èèyàn. Mi ò fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n mi ì fẹ́ ṣiṣẹ́ lọ́dọ̀ àbúrò mi, a dẹ̀ ń ṣẹrú òyìn. Àbí? Ọ̀rọ̀ Nàìjíríà tẹ àwọn wa lọ fún àbáyọ aláì. So láìsí téèyàn kan bá ṣiṣẹ́ tábúrò yín bá lówó tọ́lọ́run bò láṣìírí jù yín lọ ẹ lè ṣiṣẹ́ lọ́ndà ẹ̀ ṣé bó máa san sálárì fún yín ni. Bó ṣe máa tó bá dín bẹ́ẹ̀ náà ọmọ ń ṣiṣẹ́ lábẹ́ bàbá ń ṣiṣẹ́ lábẹ́ ọmọ ń lo òyìnbó, ọmọ ń ṣiṣẹ́ lábẹ́ bàbá ẹ̀, ìyá ń ṣiṣẹ́ lábẹ́ ọmọ. Tẹ́gbọ́n yín bá lówó lọ́wọ́ jù yín lọ ń tẹ̀lé máa fi wò ó pé ẹ fún ẹ sọpọ́ọ̀tì ẹ̀gbọ́n yín yẹn kí ni iṣẹ́ rẹ fi lè develop. Pàdé yín ẹ lè ṣiṣẹ́ lábẹ́ ọ̀rẹ́ yín tẹ́ bá rí bó jẹ́ èèyàn jù yín lọ níṣẹ́ ìdẹ́ wọn fi tọrọ jẹ lọ́wọ́ ẹ̀ yẹn ẹ ṣiṣẹ́ lọ́ndà ẹ̀ ẹ jọ promote kan tó wà lọ́wọ́ ẹ̀ ẹ wá tẹ̀síwájú fún. Bó ṣe fi kẹ́ máa wá pé ọ̀rẹ́ mi báwo ló ti fẹ́ lówó lọ́wọ́ jù mí lọ ó máa ṣubú ni. No, kò pé yín. So nǹkan báwọn òyìnbó ṣe ń lo láìfù nìyẹn tó fi dàbí pé wọ́n mọ̀ ọ́ ṣe jù wá lọ. No, wọ́n ò mọ̀ ọ́ ṣe jù wá lọ. Wọ́n ò practice ẹ̀sìn, wọ́n wá ń lo humanity tó ń lò yẹn ló wá mú develop bá wọn. So we need to change our way of life. Wọ́n ti fi religion yìí wọ́n ti fi affect a lot of things ní ayé wa. Báwo làwọn ọmọ tàbí òṣèlú fall sínú kínní? Wọ́n sọ fún wa pé tó bá bímọ tọmọ rí ò bá ṣe Islam gbà kọ ọmọ yẹn lọ́mọ. Ẹ máa wo nǹkan tí Islam gbé wá. Islam ò kọ́ àwa bá ṣe lè promote, bá ṣe lè develop, bá ṣe lè divide ló mú wá fún wa. No, please let us stop this. Kò lè gbé wa débi kankan, rubbish ni. Ẹ wo Nigeria now, Nigeria is the giant of Africa, where we are today. What we can do as a Nigerian citizen. Mo wo program Donald Trump kan, ó sọ nínú program yẹn, ó ní Nigerian people, they are too much intelligent people all over the world. But now, òun ready láti support Nigeria, everything tó bá need láti boost economic state or country wa. But àwọn àfà àwọn tó ń practice religion, they will never listen to that statement. Wọ́n ṣe lo àdìjọ́ náà tó lọ gba 72 veggies sùn. Nǹkan táwọn àbá ń jẹ ó pọ̀ gan. Èmi ò mọ nǹkan tí Donald Trump fẹ́ gbà lọ́wọ́ wa ò ní Nàìjíríà o. After something years. Bàbá Kàbí ẹ ti lálejò Alifa ti dé o. Alifa eléyìí. Ọjọ́ tẹ̀síwájú. Okay. You can continue. Àwọn Khalifa eléyìí ti wá bíbá yìí wọ́n ti fall. Yá wa. Khalifa ti wá already. Ṣé ká ẹlòmíì dà? Ẹni sọ̀rọ̀. Ṣé Khalifa ní last option wa ni? Ọmọ Sàlámù Ìṣẹ̀dé ọmọ Sanni yìí.
ẹ kálẹ́ o. ẹ fẹ́ bá wa sọ. Ẹ jọ̀ọ́ o, If you have anybody to bring up, you can drop me. I want to sleep. Yà ń gbọ́ yín ọmọ ẹ̀sán. Kálẹ̀ ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ sọ nǹkan kan ní ẹ jọ̀ọ́ tó lọ́lọ́run. Ṣé rí tẹ́ bá fẹ́ bá àwọn àfáà ṣe tẹ́ bá fẹ́ bá wọn ṣe program àbí ẹ fẹ́ ṣe kí one ẹ mọ̀ pé ẹ̀ ń promote àwọn àfáà yìí ni. Àwọn Árábù tí ẹ dẹ̀ ń promote wọn fún yìí àwọn Árábù yóò gbọ́ English wọn gbọ́ yóò bá wọn gbọ́ ọ̀kan. Ẹ bá fẹ́ bá wọn ṣe program ẹ jọ̀ọ́ ẹ wá èèyàn tó mọ Arabic ẹ kọ́ ní Arabic síbi orí program yìí pé olè àbí nǹkankan kò yé yín kẹfì Arabic kọ sódà àwọn tó fẹ́ promote ẹ̀ fún torí ìjà ẹ̀sìn ló máa sọ fún àwọn Arabic yẹn pé àwọn bá wọn jà àwọn yẹn ò kẹ́gbọ́n ọ̀kan tó bá fi máa gbowó so ẹ̀ẹ́kọ́ láyé Arabic tó bá tiẹ̀ fẹ́ promote ẹ̀ fún wọn kò ní ṣe promote fún wọn torí Arabic olè kidnapper kìíní kankan ti wà ń bẹ̀ ẹ̀ jẹun tó rọ lọ́hùn nǹkan tó mo fẹ́ sọ nìyẹn ṣe gan. All right, ẹ ṣé gan. Tẹ́ ẹ bá wo ṣé Mr. Adeniyi ló bá wa sọ̀rọ̀ tán sí àbí? Mr. Adeniyi. No, ọmọ Sani. All right, ẹ drop Khalifa yìí kò sí nǹkan tó ti bá wa ṣe lókè náà. Tẹ́ bá wo nǹkan tẹ́nìyẹn sọ ó make sense. Ẹnìkan ti bring àdíà yẹn náà wá rí. Ipe tá bá ń post nǹkan tá à ń post gan ká máa kọ sí ní èdè Arabic pé they are Islamic terrorists in Nigeria. Pọ́tàpá yẹn náà sábà fẹ́ sí lóòótọ́ a lè kọ akéwù tọrọ jẹ nílẹ̀ Yorùbá ní èdè Arabic àbí ní Nàìjíríà so àwọn akéwù tọrọ jẹ ní Arabic so àwọn Arábù tí wọ́n ń tọrọ owó lọ́wọ́ gan ètè cast. torí pé bẹ́ẹ̀ ni torí pé àwọn àfa yẹn wọ́n lè máa wá sókè kán dẹ̀ máa rẹ́kọ́dù àkàn máa fi wá gbowó níbi tó ń yà wèrè rí máa gbowó ní Saudi bẹ́ẹ̀ ni kọ́dà lè láwọn wọ́n lè ní àwọn ìṣe lecture fún wa ni pé ẹ wá dúró àwọn táwọn ṣe lecture fún lójoojúmọ́ àwọn ẹni ò fún. mo kí gbogbo ilé o a kó ètò látàárọ̀ o à ń gbádùn bí gbogbo ẹ̀ ṣe ń lọ bí gbogbo wọn dẹ̀ ṣe ń bọ́ ṣe ń lulẹ̀ wọn à lẹ́rìí a kó ètò látàárọ̀ mother of Kufar ẹ kọ́ntínú à ń gbádùn yìí yes ma. báwa gbà wọn afa sókè. ẹ̀yin mùsùlùmí ẹ ṣe hi ní comment section tẹ́ bá ti sùn ní o. Thank you, God. Ẹ kálẹ́ gbogbo lé o. Ẹ kálẹ́. Ẹ pẹ̀lẹ́ ẹ kú wájú o. Ìyá ṣé Mùsùlùmí ni yín? Mo ṣe Mùsùlùmí o, ọmọ aláṣẹ lèmi o. Mùsùlùmí là ń pè. Ẹ jọ fọ́tà drop something ni ẹ jọ má bínú. Fún idea tí brother ẹ̀ mú wálé ẹ̀kọ́ kò ṣe good idea it's a set up o. Please. Just mindful what I say as well as bẹ́ẹ̀ ṣe focus àwọn Yorùbá òun ló bẹ́tà èèyàn kò sí kan tó kọ́ wa pẹ̀lú àwọn Arab that guy is a devil in one form please just mindful what you it's not good idea please I'm not buy the idea. All right ẹ ṣe ẹ lè drop mi mo dẹ̀ náà mo ní testimony báwa tí mo lè sọ nípa ìṣẹ̀ṣe. Àgbà testimony nípa ẹ ṣé ṣáwọn tó ti padà sínú wọn tó ti kó nínú ẹgbẹ́ òkùnkùn ni. No agbára tó wà nínú ìṣẹ̀ṣe ó ṣẹlẹ̀ sí platform mi fún yẹn. Ok kò sọ àlà. Ẹ ṣé bàbá wọn àdúgbò yà. Sodiq ẹ lè drop mi. Sodiq ṣé Sodiq wà níbi àwa mùsùlùmí tó bá ti àwọn pípì yẹn wọ́n bẹ́ káàkiri ni inú DM náà tí wọ́n máa sunkún àbí ká wá sí Telegram X app
ìyẹn ni wọ́n máa comment section pé kíní kan igbá kan so tí wọ́n lè ti kí wọ́n jáde síta ní gbangba làṣà ta wọ́n máa wọ́n nílé sọ anything so bàbá Ọlá to the world. ẹ kálẹ́ bàbá ẹ kálẹ́ o mo kàn sáré gòkè ní pé olówó èkó wà ń sàlẹ̀ gbé olówó èkó wọlé o. fáṣọ olówó èkó lẹ́yìn ló yá wa máa gbé wọn sókè. all right ìyá mi ẹ ṣe. ẹ drop mi bẹ́ẹ̀ ṣe gan. all right so Ọlá to the world. bá ẹ kálẹ́ mùsùlùmí ni. rárá o ọmọ Yorùbá ni mi Yorùbá òdodo ni mi o mo kàn fẹ́ appreciate nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún wa ni o èyí mo ṣe wà báyìí ilẹ̀ àràbó ni mo wà àdẹ̀mọ̀ nǹkan tí wọ́n ṣe fún wa tí wọ́n ṣe fún Áfíríkà tó bá tẹ̀sí gbọ́ Áfíríkà àwọn nǹkan tó ń fojú wa rí ní àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àǹtí wa kan wọ́n jókòó síbi kan wọ́n nípa àwọn ń ṣe àfà wọ́n nípa àwọn ń sin àwọn lárúbáwá wọ́n ní pé wọ́n ń sìn wọ́n ń ṣe kíní kan wọ́n ń tẹ̀lé èèyàn kan wọ́n bó ṣe wà yẹn gbogbo àwọn ṣèríkì gbogbo àwọn àfà wa gbogbo àwọn ìmáàmù wa Nàìjíríà wọ́n lè nínú mọ́ṣáláṣí gan wọ́n lè tò sí second row bọ́ fẹ́ kí wọn wọ́n á gbọ́n gbogbo ọ̀tẹ̀ jẹ́ black yẹn gan wọ́n ìta ló máa dúró sí gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn Nàìjíríà yẹn náà ló mọ̀ sí wọn ò mọ̀ wọ́n lẹ́nu yẹn wọn ò mọ̀ wọ́n nígbà àwọn ìsìn ìbáyìí sí àwọn Egypt ń sìn wọ́n nípa àwọn ọjà Áfíríkà pé aráàbù làwọn nígbà àwọn Egypt yẹn gan wọn ò ní level lẹ́yìn pé bí akọ́jọ sọ lárúbáwá síra wọn pé kíní kan wọn ò ní level lọ́dọ̀ wọn bíbá advantage tọkọ náà ni pé wọ́n gba Arabic ó tán apart from that wọn ò ní level kò sí nǹkan tí wọ́n fà wọn they are only for their self play àwọn Arab theory they only value their self their people alone so any other person kò bá wà from anywhere kẹ́ni ẹ̀ ń gan kó máa pọ̀ Arabic yẹn kó máa pọ̀ lẹ́nu báyìí kó máa fi fèdè pọ̀ kò kàn wọ́n ó kàn ṣe fún ara ẹ̀ ni so ìgbélé àdìpẹ́ta táwọn èèyàn wa tó bá wake up kò ń sì mọ̀ pé àwọn pípọ̀ yìí gbé ń sọ wọ́n kàn fẹ́ pa wá ni wọ́n fẹ́ gbalẹ̀ wa kọ́lé yìí tún gba àwọn ilẹ̀ so many lọ kọ́ tó fẹ́ ṣe nìyẹn kò sí nǹkan kan wọn kò sí value kankan tí religion yẹn mú wá fún wa ó kàn ń take on back ni ẹ ṣe o. all right ẹ ṣeun. Mami Afakufa ṣẹ̀ṣẹ̀ wà mẹ́. wọ́n ti ọ̀rọ̀ ìfẹ́jẹ́ ká tẹ̀síwájú. Ṣègìdì ní àlá ẹ wá sọ̀rọ̀ ẹ̀ tí ń ṣe àyìn comment section yìí náà fẹ́ sọ̀rọ̀ kankan nìyẹn. à ń gbọ́ yín o Ṣègìdì. ẹ kálẹ́ o. ẹ kálẹ́. mo dẹ̀ kí wọ́n kí ó gbọ́ àwọn táwa lókè àti àwọn táwa ní comment section wọ́n kí everybody so ẹ̀kọ́ tó ń fẹ́ sọ ni pé mo ti kéwú tẹ́lẹ̀ so àwọn fún wa máa ń ju nọ́mbà kan lẹ̀ fún wa so wọ́n ní pé ànábì ló lọ gba wáyé wọ́n ní tí wọ́n gbá bá ti kú èdè year after so wọ́n ní kí ni àwọn máa sọ lábáwá so mo á wò pé àwa jẹ́ Yorùbá ń kọ́ àti àwọn tó wà ní US àwọn tó wà ní Germany tó wà ní France wọ́n sọ French wọ́n sọ German wọ́n sọ Portuguese ló ti ń bẹ̀rẹ̀ so táàdé gbọ́ èdè lábáwá ṣé a máa wọ iná ni because nǹkan tó ń sọ fún ẹ bẹ́ẹ̀ kẹ́ bá mi ju question ẹ sáwọn àfáàyàn tó bá ti wá sókè ẹjọ́. all right a máa jù sí wọn so nǹkan tí wọn bá di sọ náà anyway ó ń sọ fún àwọn lárúbáwá ẹgbẹ́ because ilẹ̀ lárúbáwá nìkan ni wọ́n rán bí sì kì í ṣe gbogbo àwa tá a sọ èdè wọn so that's why tí Quran 12 tó fi wà bẹ́ẹ̀ pé a sọ Quran kalẹ̀ ní èdè lárúbáwá kó bá lè yé kí wọ́n bá lè ṣe làákàyè kó bá lè yé àwọn ọmọ lárúbáwá so èmi ò lè ka lárúbáwá so kí ni mo fẹ́ ṣe làákàyè lé lórí bẹ́ẹ̀ and tẹ́ bá ka Quran gan ní bí wọ́n ṣe tú ẹ máa rí pé àgbékalẹ̀ àlá àwọn tó tu ní English kan tó máa ń tún ọ̀rọ̀ àlá ṣe torí pé àlọ́ òmùrọ̀ sọ kò máa kán pa bí wọ́n ṣe ń pè ń kọ́ mọ́ anything kò máa kán palẹ̀ ayé èso so bó ṣe jẹ́ nìyẹn. ẹnu wọn dùn gan Ìlọrin mo ti ké o. ṣé wàá tẹ̀lé náà kó nínú ẹgbẹ́ òkùnkùn yẹn. ẹrú kan tí mo fi sílẹ̀ ní Ṣìgìdì Àlà. ó ti tó ọdún mélòó báyìí. ṣé tí mo ti fi àánú mú ẹsẹ̀ kú náà nìyà. ọba yín dùn ṣé ẹ ti gbìyànjú láti pààrọ̀ orúkọ yín sí ẹ ti ṣàtúnṣe lé lórí. Ọlámídé lèmi ń jẹ́ sà
ṣé àti ìdìmọ̀ tí wọ́n ti dìmọ̀ náà. tó bá ti fẹ́ bímọ náà kò sí wàhálà. ẹ máa ṣe àwọn program yẹn fáwọn friends yẹn náà kí wọ́n kú nínú ẹgbẹ́ òkùnkùn yẹn àtàwọn family àwọn relative ó ti yé yín. àwọn tó jẹ́ colleague mi tó wà báyìí àwọn àjọ ń fa gan àtàwọn tó jẹ́ Christian àjọ máa ń fa máa ń fún wọn question tó máa ń trigger brain wọn. so ìdàbà yẹn ẹ ṣe ẹni ká tún pẹ́ lómi wọlé ẹ ṣe. so smile tech ṣé máa kí n mo ti send the mic sí yín àjíkẹ́ yìí náà lè send the request smile ṣe wà ń bẹ̀. so Narcis ẹ kalẹ́ o ẹ kalẹ́ ẹ kalẹ́ ẹ bẹ̀rẹ̀ bàbá ẹ kalẹ́ ẹ kú iṣẹ́ èmi mo kẹ̀kẹ́ wá kí ni èmi ṣe Yorùbá ètò yẹn tẹ́ máa ń ṣe yẹn mo máa ń tọ́lé gbogbo nítorí pé tí n bá gbọ́ níbẹ̀ yìí inú mi máa ń dùn ní gbogbo èmi Kìrìsìtẹ́nì ni mí but látara ètò tí àwọn mùsùlùmí tẹ́ máa ń ṣe yẹn tí Kìrìsìtẹ́nì gan ìyẹn gan tún yé mi pé scam ní gbogbo àwọn ẹ̀sìn yẹn wọ́n á fi kó wa lẹ́rù ni ohun tí mo fẹ́ pé àwọn Kìrìsìtẹ́nì àti àwọn mùsùlùmí yẹn kó mọ̀ ni wọ́n ní pé lọ́dọ̀ wa àwa èèyàn dúdú àwa ìlú wa Benin bíi Benin Republic tí abẹ́rẹ́ máa ń pè àwa ẹ̀ka àrò ẹ̀jíire yẹn lọ́dọ̀ wa àwa rẹ̀ dúdú àyíkọ̀ ìtàn àyíkọ̀wé sílẹ̀ tó bá jẹ́ pé a máa ń kọ ìtàn a máa ń kọ̀wé sílẹ̀ ni àwọn ẹ̀sìn bàbá wa yẹn a bá ti kọ sítan a máa gbé a máa ti polú ẹ̀ fi àwọn ọ̀pọ̀ èèyàn but lọ́dọ̀ tí wa àyíkọ̀ tàn sílẹ̀ àmọ́ àwọn ìtàn àlá wọ́n kọ ìtàn àlá wa sílẹ̀ ni òun làwọn èèyàn fi ń tọ́ lé ni ìgbàdá àwọn èèyàn dúdú àìláìkì ká máa kọ̀wé sílẹ̀ nítorí ẹni ìtẹ́ tiwa kò fi ìṣẹ̀ṣe tiwa kò fi gòkè òun ni mo fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ bá ń sọ fáwọn èèyàn àwọn ẹlòmíì máa ń sọ pé kí ló dé tí. bàbá Narcis ẹni pé àkínkọ ìtàn rẹ̀. gẹ́gẹ́ bí ẹ mọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ìwé Kùránì yẹn nísìnyí sọ́jà ìwé ńlá tí gbogbo ọmọ èèyàn mọ̀ ṣe mọ̀ pé nísìnyí. ṣé ẹni sùúrù bàbá Narcis ẹni sùúrù kí ló fún yín ní assurance wípé ìtàn wọn tọkọlẹ̀ yẹn òótọ́ ni. èmi mo mọ̀ pé ìtàn scam ni. ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí bí wọ́n ṣe sọ yín lórúkọ bẹ́ẹ̀ ṣe ń dáná ṣé oúnjẹ tẹ̀ ń jẹ ṣé wọ́n kọ́lẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń dáná ẹ̀yin nínú ilé nínú ní ọ̀dọ̀ tí ní àwọn Yorùbá ń sìn á ní bá ṣe ń ro àmàlà bá ṣe ń gúnyán bá ṣe ń tẹ̀bà ṣé inú ìwé la ti kọ́lẹ̀ ni àbí a mọ̀ pé wọ́n ń dánú àwọn bàbá wa wọ́n ń dáná àwa náà fojú sí ṣé àkọọ́lẹ̀ ni. kì í ṣe nínú ìwé. ṣe rí àwọn tí wọ́n ẹni sọ̀rọ̀ ìdí iṣẹ́ rí tó bá fẹ́ fi parọ́ náà ni wọ́n kọ a nílò ṣé Ọlọ́run tó ṣé amọ̀pọ̀ Ọlọ́run wà kó tó di pọ́n gbèwé wà bí àmọ́. amọ̀pọ̀ Ọlọ́run wà. inú ìwé wo láti ka. kà á lóore kan. bọ̀ báwo la ṣe wá mọ̀pọ̀ Ọlọ́run wà. ìyẹn létò ìyá ancestor ẹni yóò wá ó kàn wá gíg ó wá sọ̀rọ̀ fún wa tẹ́ bá gbọ́n tẹ́ni sọ wọ́n kàn wá sọ̀rọ̀ báwo èèyàn dúdú kì í kọ̀ọ̀kan wọn wá bá wa ṣe get ẹ ká má waste time wọn ẹ ṣe. ń tẹ́mi mo kẹ̀kẹ́ wá sọ fún yín pé kẹ́ ẹ ṣiṣẹ́ takuntakun kó lọ ọ̀nà kó jì nítorí pé nílùú wa Benin bíi Benin Republic nìyí àti rí àwọn èèyàn wọ́n lè ṣerú tẹ̀yìn ṣe tí gbogbo èdè kó lè gbọ́
nítorí pé láti ìgbà tí èmi ti ń tọ̀lé mo ti ń sìwò àwọn prógrámù yẹn àyà máa yẹ kí n parọ́ fún yín mo ti padà lọ sílé kìrìsìtẹ́nì mi o but mo ti padà lọ sílé mo sì rí pé ilé yẹn tún dáa nítorí ẹni mo ní dọ́wọ́ mi bá dà yìí kí n sọ fún ẹ ṣeun ẹ kúṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe tẹ́ bá ní àwọn ẹ̀nà kọ́ máa jẹ́ Nàìjíríà nìkan nítorí pé wọ́n ti kó gbo ilẹ̀ èèyàn dúdú lẹ́rú ni kì í ṣe Nàìjíríà nìkan tẹ́ bá ní àwọn èèyàn tó lè ṣe prógrámù nílùú míì. So ẹ ṣe bọ́dà wa mo kí gbogbo ilé ẹ̀ka lẹ́ mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí ṣé bí ẹ̀yin náà ṣe lè darapọ̀ mọ́ wa ẹ̀yin náà lè wà níbẹ̀ nìkẹ́ máa ṣe tẹ́ bá nílò àwọn nǹkan tá a máa ń kà a lè máa sọ fún yín bẹ́ẹ̀ ṣe máa kà bẹ́ẹ̀ ṣe máa ṣe àwọn fídíò wa ẹ lè máa post yẹ a lè kọ́ yín bẹ́ẹ̀ náà ṣe máa ṣe fídíò tẹ́ máa sọ̀rọ̀ tí àwọn ẹlòmíín náà máa lè tí wọ́n máa jí bẹ́ẹ̀ náà ṣe jí. ṣẹgbọ́n. mo lè ṣe o ẹ má yẹ kí n parọ́ fún mi mo lè ṣe o. so tó bá ní ìfẹ́ béèrè ẹ wo Mr. Yamadeleke ẹ lè tẹ̀lé wọn àwọn tẹ́ bá nílò àwọn Quran a máa ṣe báyìí máa fún yín èyí náà lè máa sọ̀rọ̀ lọ́dọ̀ yín ẹ máa gbé fóònù lẹ́ẹ̀ máa ṣe ọ̀rọ̀ bí i 2 minutes 1 minute tí àwọn arábìnrin náà fi máa jí torí ìsìláàmù orí burúkú tó kó délé Haúsá àti pé wọ́n ti fẹ́ gbé dé Bẹ̀nẹ̀ náà so ẹ ṣe. ẹ ṣeun gẹ́ni o ẹ ṣeun gẹ́ni o ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín tó ẹ lè gbé mi sílẹ̀ tó bá ti di ijọ́ mi yín sẹ́ńtì sí. all right ẹ ṣe kó lè wúlò àwọn distance yín wẹ́rẹ́wẹ́rẹ́ ni Ayọ̀mí. ẹ kálẹ́ o. àwa mùsùlùmí tó wà ní comment section yẹ ká ṣe hi ẹgbọn sókè. ẹ kálẹ́ o. ẹ káàbọ̀. olówó èkó ẹ jọ question méjì péré ni mo ní tí mo fẹ́ béèrè mùsùlùmí ni mí. all right and this guy is. kí ló ń kúrúkọ yín. Muideen. all right go ahead. so ẹ jọ wọn máa ń sọ̀rọ̀ kan wọ́n ní pọ́ìsì ni ànábì jẹ tó fi kú ẹ jọ ṣé tó tọ́ ni. bẹ́ẹ̀ni májèlé ló pa. májèlé ló pa ànábì kò kí n ṣe poison májèlé. tẹ bá lò ní Gẹ̀ẹ́sì TikTok òfẹ májèlé oògùn sọlẹ ẹ mú oògùn eku. bẹ́ẹ̀ni. sọlẹ lásán báyìí tó máa ní sọlẹ bó ṣe sọlẹ báyìí ànábì gbé báyìí ó já gbogbo fún ẹ ó ikú owó lànábì kú o. ẹ jọ má bínú ṣé ẹ lè bá mi gbé jáde kí n rí evidence. ẹ ti gbé nǹkan tá a mọ̀ jẹ dé ọmọ gbé jáde nsìn ṣe nígbà tí wọ́n ju sọlẹ yẹn fànábì tó gbà mú báyìí pẹpẹ àti pé kí ni Muhammadu jẹ mọ pẹpẹ soup pẹpẹ soup ni Muhammadu jẹ ẹsẹ̀ ẹran ó gbé báyìí Muhammadu yẹn last supper ló jẹ àwọn yẹn fi kọrí sí wọ́n fi magí sí wọ́n fata sí wọ́n fi iyọ̀ sí last oúnjẹ ìgbẹ̀yìn tí Muhammadu jẹ nìyẹn ẹ̀wọ̀n ìgbà tí Jésù lóhùn ọmọ ọba kápẹ́ńtà tó jẹ oúnjẹ kẹ́yìn pẹpẹ soup ni ti Muhammadu. àwọn sàbí ẹ jẹ kí ló ló pa tó sọ fẹ́ yẹn. wọ́n ṣáà ní pé ó kú pé áńgẹ́lì kan wá tó fẹ́ wá pa àbí kankan wá bá áńgẹ́lì yẹn sọ̀rọ̀. wọn gbé níbẹ̀ pé kú bí gúfà ni in fact ikú ẹ̀ àmàkà fún yín ms ẹ bá wà bẹ́ẹ̀ lè gbé jáde ẹ̀dá pé Amadeleke. Amadeleke ló máa gbé sí tọ́lẹ̀ pẹ̀lú sí ti. ẹ̀dá pọ̀ ms lè wà bẹ́ẹ̀. ọkọ Ayọ̀mídé ṣán sọ fún yín pé òpó ọjọ́ mẹ́ta ló ló ń ta pé ó ti hàn. rárá o wọn ṣàlàyé bẹ́ẹ̀ yẹn o. òkú Muhammadu ọjọ́ mẹ́ta ló ń ta kọ́lẹ̀ òru ó ti ń wú àwọn tó ń jọ ń ṣe kínní ń jà lọ́wọ́ pé èmi ni máa jó lórí ìwọ ni wàá jó lórí náà fà tó kù Muhammadu fi ń wú ọpẹ́lọpẹ́ wúrà wa. ìkan tá à ń tẹ̀lé láti tẹ̀lé lè bá. gbogbo bàbá wa olówó èkó aláìmọ kí n ṣe àìkàbọ̀sà gbogbo ẹ̀yà àfàlẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin àfàlẹ̀ Yorùbá ẹ lọ ṣèwádìí nípa kí ló fà á wọ́n fi dáná sun Kùránì àkọ́kọ́ ká tó jáde fún un ṣe báyìí so kẹ́ẹ̀dẹ̀ ṣèwádìí pé kí ló dé tán fi pa Hussein oyè so àní dààmú kùtùkùtù ayé ò ní bá wa. bàbá ètò láyé ẹjọ́ aláwa ìfún wa ń bẹ ó dẹ̀ palawa ti sùn wọ́n láwọn tètè sùn this time around. ẹjọ́ ta ló ẹjọ́ láyé o àwọn wo ló padà sin Muhammadu torí nígbà tán ló kó ẹ̀ tí ń rún páwọn ẹ̀yẹ́ ẹ̀ ti fẹ́ máa jọ́ jẹ. wọ́n padà gbà tí wọ́n ti yan Abubakar tán
àwọn Abubakar ló sin torí pé òun náà yàn àṣàlífà so òun náà yàn àṣàlífà. ṣé kí ẹ ló ń sókè Sahih Bukhari 4428 narrated Aisha ṣàlàyé pé the prophet in his alignment in which he died. Muhammadu lórí ikú tó pa àìsàn tó kú lé lórí ṣe ń gbọ́ bẹ́ẹ̀. Used to say, "Oh Aisha." Muhammadu máa sọ pé Aisha ìyàwó mi. I still feel the pain caused by the food I ate at Kaiba. Olóhùn yìí ń jẹ oúnjẹ tó ń jẹ ní Kaiba. And at that time I feel as if my halter is been cut from that magic. Àkókò tí Muhammadu sọ̀rọ̀ yìí olóhùn gbé gbogbo fún òun ti já bútẹ́ nípa májèlé tó ń jẹ. This is very, very clear. Gbogbo àwọn kìíní tó bá kà fún abẹ́rẹ́ máa ṣe àmì mo ní tó bá ń ka gbogbo àwọn kìíní fún abẹ́rẹ́ máa ṣe àmì tàdémọ̀ túmọ̀. Mo ní kí lorúkọ lady tó poison Ànábì. Jew lady kan ni. Mo ti gbàgbọ́ orúkọ ẹ̀ ni. Ẹ jẹ́ kí n wá náà. Àti pé tí kì bá ṣe pé Muhammadu náà láyà ó pa ẹbí èèyàn ó pa ọkọ ẹ̀ bàbá mi máa gbọ́ o lọ́jọ́ wedding ẹ̀ ó pa ọkọ ẹ̀ ó pa ìyá ẹ̀ ó pa bàbá ẹ̀ ó wá mú lọlé Ọlọ́run kò bá sùn fún ṣé ẹni tó bá jẹ́ pé mi ní lédi yẹn mi ní lọ májèlé fún Muhammadu o bàbá mi májèlé kan ni mo máa jẹ́ kúkú ẹ̀sìn ni mo máa jẹ́ kúkú o kò lè kúkú kan kọ́kàn jẹ́ májèlé kọ́kàn kú rọ̀wọ́ rọsẹ̀ bẹ́yẹn o dóò ó jìyà dóò bọ́ májèlé kan ló máa fi parọ́ èèyàn bẹ́yẹn báwo ló ṣe máa ṣe gbogbo nǹkan bẹ́yẹn tó tún láyà tó lọ máa bẹ́ẹ̀ nìyẹn sùn. Ancestor ẹjọ má bínú gbogbo àwọn kan tẹ́ ń sọ inú kúrán náà dẹni gbogbo ẹ wà o. Zainab bin Arit. Inú wà nínú kúrán wà nínú àdìtì bó ilé yìí náà àdìtì ló wà tẹmọ pé nípa ìgbésí ayé Muhammed ni so tálà sọ ní ti kúrán bí ayé Muhammed ṣe lò gbèsè ayé dóyìnzẹ so àdìtì ẹ sọ pé ìbéèrè méjì lẹ́ni. Bẹ́ẹ̀ ni sà ẹlẹ́ẹ̀kejì ni pé kí ló gbẹ̀yìn Ànábì yẹn gan ẹjọ́ má bínú. Gbogbo àwọn ọmọ ẹ̀ kú rìn ó kú tìrantìran